tún gómìnà dáa tó láyé tó bá lò fẹ́ tó bá bá pàdé ṣé wọ́n lo disfagẹ̀ àmọ́ ló ń ṣètò kalẹ̀ nínú àlùjánnà tiẹ̀ tó ju tayé lọ ní gbogbo àwọn tẹ́ ẹ bá ń súnmọ́ ń bẹ̀ ẹ mọ̀ bá wọn ní fàájì ni bẹ́ẹ̀ súnmọ́ wọn láàárọ̀ ẹ bá wọn ní fàájì bẹ́ẹ̀ súnmọ́ wọn lálẹ́ ẹ bá wọn ní fàájì. ìgbà tọ́lọ́run wá máa dámọ̀ kalẹ̀ ẹni tọ́lọ́run sọ́njọ́ kìíní àná fún òun fẹ́ dá táwọn mọ̀lẹ́kà yarí pé mọ́ da ò mọ́ da kí ló tún ń wá ṣé ìta ìṣe fún òtí ìtọ́tọ́lọ́ ní rárá ṣé táàní wá ìta rẹ̀ ó fi tẹ ibẹ̀ náà ni wọ́n ń pè ní dodo lónìí. ẹ wá wò dodojọ́ náà ta wá nínú wa tí ò ní dodo torí tó lágbára ni aburú tó wà ń bẹ pọ̀ o. àfáàndá Sàlátì ṣéwù tí wọ́n pàṣẹ fómi odò Ògùn láfẹ́wá tó dẹ̀ láwọn tí wọ́n ti pè tẹ́lẹ̀ ẹ wá wo ìdodo kí ló bí dodo. àfa kan ló wọlé tọ̀dú àfa làbákà Ẹ̀gbá ó bí ọ̀rọ̀ kan wá. ọlọ́ṣẹ̀dá ádámọ̀ ó mú òde ẹ̀ kalẹ̀ lámọ̀rin ọ̀rọ̀ pọ̀ mẹ́ ìgbàtọ́lọ́wọ́ á máa dámọ̀ kalẹ̀ àṣetáni wa ń lọ ó ń bọ̀ pé ara kí lọ́lọ́run fẹ́ fi amọ̀ tó wà lẹ́yìn dá tí àṣetáni ò sì tí mọ̀ pé ẹni tọ́lọ́run sọ́njọ́ kìíní àná fún òun fẹ́ dá táwọn mọ̀lẹ́kà yarí pé mọ́dà ò mọ́dà kí ló tún ń wá ṣé ìta ìṣe fún òtí ìtọ́tọ́lọ́ ní rárá ẹ̀yin kọ́ lẹ mọ̀ tèmi mo mọ̀ jù yín lọ. ádámọ̀ ọjọ́ náà tọ́lọ́run wá dá ádámọ̀ nígbà tọ́lọ́run mú òde ádámọ̀ kalẹ̀ àṣetáni wa ń wo ádámọ̀ níbi tó wà ẹ wá wo ìdodo kí ló bí dodo ìdodo táwọn wò yìí téèyàn ò bá tẹ̀kẹ̀ ọmọ lè padà bábẹ̀ sọ́dọ̀ ọlọ́run ó dẹ̀ jáde tara dodo dẹni tí ò ní lárí mọ́ torí ijó náà àṣetáni tẹ̀ ibi tó tẹ̀ níjó náà lára amọ̀ tọ́lọ́run fi móde ádámọ̀ tó gbé sílẹ̀ ṣetáni wá ìta rẹ̀ ó fi tẹ ibẹ̀ náà ni wọ́n ń pè ní dodo lónìí béèyàn bá fún ìdodo ní tírímẹ́ẹ̀tì tó wà òkè ọmọ lè ti bẹ̀dẹ̀ ni tí ó láàrùn kan àbí tí ó ní nǹkan kan lára tí ò dáa gbọ́dọ̀ ṣe fún àṣetáni lágbára tí wọ́n kì í jẹ́ kí wọ́n bá wọn gbé ọmọ torí tí wọ́n bá dáwọ́ ìgbà ọmọ ó náà nǹkan kan tí wọ́n máa ń kà sí tí wọ́n bá kà síbẹ̀ ọmọ yẹn lè má jẹyàn fọ̀ lára torí jọ́nà àṣetáni fi mi sí babaláwa ádámọ̀ lára ó tẹ̀ jọ́nà ẹ wá wò dodo jọ́nà ta wá nínú wa tí ò ní dodo ẹ wá wo bí wọ́n ti ń jó lọ jó bọ̀ kí ló dé tí ẹ pé tí wọ́n bá mú dodo tí wọ́n ń filẹ̀ tí wọ́n ń mójútó pé ẹja jó ẹja wà kankan ṣe sí i torí tó lágbára ni aburú tó wà ń bẹ pọ̀ o wàláhì aláì ṣọ́bì lẹ́làsíláwà gbogbo tí ń jẹ́ ìgbádùn láyé kódà hòtẹ́ẹ̀lì tó jẹ́ the best hotel láyé ọlọ́ni kò tó nǹkan kan nínú àlùjánnà tèmi ọlọ́run pèsè kalẹ̀ mo pèsè àlùjánnà kalẹ̀ fún yín jannati àlùjánnà mo pèsè ẹ̀ kalẹ̀ fẹ́ni tó bá rí dáadáa ṣe tó ń gbìyànjú tó ń ràn yàn lọ́wọ́ wá wo gbogbo tí ń jẹ́ ọlà láyé hòtẹ́ẹ̀lì kan bẹ́bí kan the best hotel ọlọ́ni kò tó nǹkan kan nínú tó wọn ọlọ́run ṣe létò kalẹ̀ lálùjánnà wọn ọlọ́run ẹ wá tún wá wò ó bó tún gómìnà dáa tó láyé tó bá lò fẹ́ tó bá bá pàdé ṣé wọ́n lo disfagẹ̀ ìwọ kọ́ ẹnìkan ti disfagẹ̀ kó tó fẹ́ àmọ́ ló ń ṣètò kalẹ̀ nínú àlùjánnà tiẹ̀ tó ju tayé lọ ní gbogbo àwọn tẹ́ ẹ bá ń súnmọ́ ń bẹ̀ ẹ mọ̀ bá wọn ní fàájì ni bẹ́ẹ̀ súnmọ́ wọn láàárọ̀ ẹ bá wọn ní fàájì bẹ́ẹ̀ súnmọ́ wọn lálẹ́ ẹ bá wọn ní fàájì kò sígbà tẹ́ lè súnmọ́ wọn ẹ mọ̀ bá wọn ní fàájì ni tí ẹ rí kó ju tayé lọ ó ju àlùjánnà tayé lọ ọlọ́run fún wa ní dáadáa ṣe káàdì ìrálì jẹ́nà tọ́lọ́run salamu alaykum wa rahmatullah. ètò kan wá wà táwọn fúnra wọn ti ń ṣe láti bí 21 years ago Lailatul Qadri yẹn ẹ ń ṣàlàyé ìjẹ́ pàtàkì òru yẹn pé màláìkà kan wà tó bá sọ̀kalẹ̀ ẹni kò sí àfáà náà tó mọ ọjọ́ Lailatul Qadri ṣùgbọ́n láàrin ọjọ́ mẹ́wàá tó ń parí àwẹ̀ a ṣàmọ̀ pé kan nú ẹ̀ bẹ́lẹ̀ yìí ò mu eléyìí á mu ẹ wá níjọ́ tí màlẹ́kà Jibril ẹni ìgbàkigbà tó bá ti dé obìnrin tán bá ti ní kò lè bímọ wọn á dẹ̀ yí padà á dẹ̀ bí lásìkò yìí tí ò bá ń ṣàsìkò Lailatul Qadri náà
ohun tó lọ́run ọba lè ṣe ń gbà yín ó lè ṣe ń sìn náà ibú òun ni ẹnìkan tó nídìí owó tó kàn sọ létí àwọn èèyàn kò ní kán yá wọn ó dẹ̀ díjọ́ kejì lẹ́nìkan dẹ̀ wá bá pé jọ ṣé ta bá fún iye báyìí ó sì ṣe nǹkan kan láì béèrè lọ́wọ́ ẹ̀ so tó bá Ọlọ́run máa yí pé èmi ni kì í ṣe èèyàn sórí èèyàn lè máa lọ báyìí tó bá débí Ọlọ́run mọ ibi tó máa yà sí ẹlòmíì dẹ̀ lè má débi tó ń lọ yẹn kó tó dúró ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹni tó pè mí wá síbi tèmi àti ti pàdé òsì mọ́lẹ̀ ni ó ti tán irin tí ẹ ti tán kí tiwa má tàn báyìí. àfáàní Dáṣàlátì ṣéwù tí wọ́n pàṣẹ fómi odò Ògùn láfẹ́wá tó dẹ̀ láwọn tí wọ́n ti pè tẹ́lẹ̀ o tí wọ́n tó lọ pe àfáàní Dáṣàlátì tí wọ́n tó wá bọ́lọ́run sọ̀rọ̀ lórí omi náà pé ó dá ṣe sírú o mọ́kùnmọ́ o Ọlọ́run wọlá àfáàní Dáṣàlátì gbogbo ẹni tẹ́ ẹ̀ ń ran bàbá wa Katsina àti Ṣúgà lọ́wọ́ wàláhì ìgbà ẹni tẹ́ ẹ̀ ń ran bàbá lọ́wọ́ ẹ máa ṣe lọ bẹ́ẹ̀ o Ọlọ́run bá rẹ̀ náà lọ́wọ́ gbogbo ibi tó wá ń kẹ́ wà lágbàláyé olùwàmáṣe àbáwá dúró tì yín gbogbo ń tẹ́ ẹ̀ ní ọlọ́ba àfọ̀pọ̀ rọ́pò padà fún yín ọ̀pá gbé ọlọ́mọdé bẹ́ iná lọ́wọ́ mu àfáàní Dáṣàlátì bàbá wa Ṣéhù Sàlátì bẹ́lọ́hùn ìgbà ẹni tẹ́ ẹ̀ ń ran bàbá wa Katsina àti Ṣúgà lọ́wọ́ Ọlọ́run bá rẹ̀ náà lọ́wọ́ bàbá Katsina àti fún ara wọn Olúwa má fi kú tó yáwọ́ pọ́n ètò tí wọ́n gbélé ètò tó lágbára ní o Olúwa má fi kú tó yá wọn pa wọ́n Lailatul Qadr ó jẹ́ òru kan tó lágbára nínú òru tó parí àwẹ̀ tí kò sáàfáà kan tó lè sọ pé jọba yìí ní kálukú náà ṣe máa ń wá látijọ́ mẹ́wàá táwẹ̀ bá ti kù mẹ́wàá kálukú á bẹ̀rẹ̀ sí ní wá àwọn kan fi lélẹ̀ wọ́n sì lọ sí umura àwọn kan tí wọ́n lágbára umura wọ́n á fi lélẹ̀ wọ́n á kọrí sí mọ́sálásí ó dìgbà tí wọ́n bá kùn yìí kí wọ́n tó darí wọlé kò sí tí wọ́n wá lọ́nà o gbígbà àdúrà tó ń bẹ níjọ́ náà torí tanazzalul malaika níjọ́ náà òru tá a wí yẹn tọ́lọ́ ń ṣe lágàn fúnra rẹ̀ tọ́lọ́ ń ṣe lágàn tọ́lọ́ ń bá ní kó pàdé òru yìí tó ru yìí pàdé ẹ̀ yóò sì dẹni tí ó bímọ láyé ẹ̀ tọ́lọ́ ní kò lè jẹ́ nǹkan kan wà á ti kọ́ bẹ́ẹ̀ tó bá ṣe kò ń gé orí wàhálà yìí yóò sì dẹni tí ó mọ rí ṣe láyé òru Lailatul Qadr náà fi bẹ Ọlọ́run wọlá tọ́lọ́ ń ṣe sínú òru náà gbẹ̀ntẹ́ ẹ̀ràn bàbá Katsina àti lọ́wọ́ Olúwa bá wa ràn yín lọ́wọ́ o mọ́ padà lẹ́yìn yín o mọ́ sì fi yín sílẹ̀ bàbá wa náà fúnra wọn Olúwa mọ́ padà lẹ́yìn wọn Katsina àti Òṣùpá kan ni wàláyé nínú ìmọ̀lẹ̀ lọ́wọ́ bá dá Ọlọ́run dákun má pa náà mọ́lẹ̀ ilé Katsina àti kó má dàwòrò ọ́fíìsì Katsina àti kó má dàwòrò ìdílé Katsina àti o kó má dàwòrò àti gbogbo àwa olólùfẹ́ látòkè délẹ̀ ilé àwa náà kó má dàwòrò. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.